Ògún pàṣẹ, Ifá ń lọ. Ṣé Ifá ròyìn pé ìrùkẹ̀rẹ̀ náà fi lágbódù ni? Ẹ tún kú dédé àkókò yìí o ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ ètò yìí bá tó fẹ́ dé nínú ọ̀sẹ̀ yìí. Ìtàn ọmọge omi tá ń bá bọ̀ àátùmọ̀ nítẹ̀síwájú lọ́jọ́ tèní. Ẹ máa ṣọ́ra o, ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ o. A kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátá ìpè àkó ara fẹ́ra kò. Ikú bàbá yèyé, irúnmọlẹ̀ tí ń gbé nínú ààfin, ọmọ ikú ọmọ àrùn, ọmọ àdábá ilé, ọmọ àdábá òde, ọmọ òfò ọmọ àdánù, ẹni bí èèmà ọkùnrin ogun, òòṣà ọba tí kò ṣeé rí fín, ọba wa Lámídì Adéyẹmí, Aláàfin tìlú Ọ̀yọ́. Bàbá afẹ́yìn ṣùgbọ́n ọba mi elédùn afẹ́yìn jù wá lọ. Ẹ̀sùn rẹ̀ bá ẹ bá dọ̀rùn o, bẹ́ẹ̀ bá délé kẹ́ẹ̀kílé, bẹ́ẹ̀ bá dọ́nà kẹ́ẹ̀kọ́nà, ẹ mọ́ jọkùn, ẹ mọ́ jẹ kòló, ohun tí wọ́n bá ń jẹ lájùlé ọ̀run ni kẹ́ ẹ bá wọn jẹ o. Ó dìgbére, ó dàrìnà kò, ìpàdé dojú àlá. Tàbá ń bá ní rírí, ó yẹ ká mẹ́ni tí a bá lọ. Ayé àní lẹ́yìn tí Màríà tọ̀ alàgbà ìjọ wọn lọ nítorí ọmọ ọ̀gá rẹ̀, kí ni ohun tó mú bọ̀? Ibi tá a dẹnu dúró sí ní ìjẹ̀fà rèé, àátùmọ̀ nítẹ̀síwájú lọ́jọ́ tèní. Àní bí Màríà ṣe dé ọ̀dọ̀ alàgbà ìjọ wọn, ó kó bẹ́ẹ̀ lóró fún alàgbà ìjọ wọn. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àdúrà àti ìwádìí tí alàgbà ìjọ wọn ṣe, alàgbà fi yé Màríà yín pé alágbára ọmọ ni ọmọ ọ̀gá rẹ̀. Màríà ní, alàgbà kí ni a wá lè ṣe sí báyìí? Alàgbà ní, ṣíṣe bíi ti báwo? Màríà ní, láti yọ kúrò nínú ẹgbẹ́ òkùnkùn tó wà ní. Ẹ wá gbà mí, ṣé gbàràn mi Màríà ò ti fẹ́ dẹlẹ́rù báyìí? Alàgbà fún un lésì pé ìyẹn ò kan àwa o, torí pé ènìyàn kò gbọ́dọ̀ rú ẹrù ẹlẹ́rù kó wá fa tiẹ̀ lọ́wọ́. Alàgbà sì ṣe ìkìlọ̀ fún Màríà láti má ṣe gbìyànjú àti gbé ìgbésẹ̀ kankan lórí ọmọ ọ̀gá rẹ̀. Alàgbà sì fi dá Màríà lójú pé níwọ̀n ìgbà tí kò bá ti kọjá àyè rẹ̀ lọ́dọ̀ ọmọ ọ̀gá rẹ̀, ọmọ ọ̀gá rẹ̀ kò ní jàǹbá kankan láti lè ṣe fún un. Màríà tún wá ní, alàgbà inú mi ò bá dùn tí a bá lè rí ẹ̀mí òkùnkùn inú ọmọ yẹn lé jáde, torí mi ò láìkí bí ọmọ yẹn ṣe máa ń ṣe. Alàgbà ní, ó dàbí pé ó mọ irú agbára tó ń gbé nínú ọmọ yẹn. Màríà dáhùn ó ní, ṣé agbára rẹ̀ lè borí agbára Ọlọ́run ọba ni? Alàgbà dá Màríà lóhùn ó ní, kò sí agbára tó lè borí agbára Ọlọ́run ọ̀gá ògo, ṣùgbọ́n Ọlọ́run fún àwọn ẹ̀dá rẹ̀ kan lágbára ju àwọn ẹ̀dá rẹ̀ kan lọ. Níwọ̀n ìgbà tó ti jẹ́ pé kò lo agbára tó ń lò láti fi bá ọ jà tàbí láti fi pa ọ́ lára, kí wá lo fẹ́ tọ́ ọ níjà fún? Alàgbà gba Màríà lámọ̀ràn láti má ṣe gbìyànjú àti fi àwọn àṣírí tó mọ̀ nípa ọmọ ọ̀gá rẹ̀ ìyẹn Tòkunbọ̀ fi hùwà sí i. Alàgbà sọ fún Màríà yìí pé kó má ṣe dáadáa sí ọmọ ọ̀gá rẹ̀, kó sì má ṣe àdúrà fún kí Ọlọ́run fún ara rẹ̀ kó tú u sílẹ̀. Màríà ní, ókè, mo ti gbọ́. Bí Màríà ṣe kúrò lọ́dọ̀ wòlíì, ibi tí wọ́n ti ń ta àwọn nǹkan èlò àdúrà ló gbà lọ tààrà. Ó ra àbẹ́là aláwọ̀ oríṣiríṣi, ó ra àwọn tùràrí ọlọ́kan-ò-jọ̀kan, ó ra àwọn òróró àdúrà lóríṣiríṣi. Bí Màríà ṣe dé ẹnu ọ̀nà àbáwọlé wọn tó fẹ́ ṣílẹ̀kùn ní Tòkunbọ̀ ṣílẹ̀kùn láti inú ilé síta. Tòkunbọ̀ sì dúró lára ilẹ̀kùn. Ó rẹ́rìn-ín músẹ́ sí Màríà, ó ní, àǹtí Màríà, ẹ káàbọ̀, ṣe dáadáa lẹ bá wọn, ṣé ọkọ yín ò jepo? Àṣé gbogbo itú tí Màríà ń pa bẹ́ẹ̀ ni Tòkunbọ̀ sì ń rí kedere nínú ilé ń bí. Màríà fún Tòkunbọ̀ lésì pé ibo ni mo dágbére rẹ̀ fún ẹ, èmèrè ọmọ. Màríà sì pòṣé,
ó mọ́ Tòkunbọ̀ lójú ó sì gbé ẹrù rẹ̀ wọnú ilé lọ. ìka ẹlẹ́mọ̀ mo rí wúrò mo ṣojú mi gbére ó sọ ní ìdádì tí ó lè sọ níyàn dòdì. nígbà tó di déédéé aago kan òru kù ṣẹ́jú 10 aláàmù tí Maria fi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dún graun-graun. ní kíá ni Maria lajú ó dìde lórí ibùsùn rẹ̀ ó wọ balùwẹ̀ tó wà nínú yàrá rẹ̀ lọ ó fi omi bọ́jú rẹ̀ ó padà sí yàrá rẹ̀ ó kó àwọn ohun èlò àdúrà yìí jáde ó tò àbẹ́là yìí yípo ká ó sì finá sí àbẹ́là kọ̀ọ̀kan ó taná sí tùràrí 4 ó gbé wọn sí orígun ìyàrá rẹ̀ lọ́kọ̀ọ̀kan lẹ́yìn náà ló pààrọ̀ aṣọ rẹ̀ ó wá wọ aṣọ àdúrà funfun tí wọ́n máa ń wọ̀ ní ṣọ́ọ̀ṣì ó sì dé fìlà rẹ̀ sí i ó mú òróró àdúrà tó rà ó sì wọ́n yíká gbogbo inú ìyàrá rẹ̀ ó wá jókòó sí àárín àwọn àbẹ́là tó tàn yìí ó sì bẹ̀rẹ̀ àdúrà ní kíkankíkan. Maria ọmọ ọ̀dọ́ ti dìyà àdúrà sílé bàbá Tòkunbọ̀. ògbèrè ẹkún ò gbọ́dọ̀ sùn ìjàkadì ọkàn kò gbèyàn orí mi ò má burú. bí Maria ṣe ń ṣàdúrà yìí lọ ló ń sọ pé Olúwa Ọlọ́run ọ̀gá ògo ẹ̀yin ajagun ọ̀run o Holy Michael Holy Gabriel ẹ̀yin ọmọ ogun ọ̀run ẹ gbéra látòkè kí ẹ wá sọ̀kalẹ̀ sínú ilé yìí ẹ wá lé gbogbo ẹ̀mí àìrí tó ń jọba nínú ilé yìí jáde ẹ jáde ẹ jáde ẹ jáde. Maria sọ ẹ jáde yìí lẹ́ẹ̀méje ó tún ní gbogbo ẹ̀mí òkùnkùn ẹ̀mí èmèrè ẹ̀mí àjẹ́ ẹ jáde ogun ọ̀run ẹ sọ̀kalẹ̀ wá Holy Michael sọ̀kalẹ̀ Holy Gabriel sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀. nígbà tó yá Maria dìde dúró ó sì bẹ̀rẹ̀ sí ní jẹ ẹsẹ̀ mọ́lẹ̀ ó sì ń sọ pé ogun oṣó gbogbo àtẹ̀pa ogun àjẹ́ gbogbo àtẹ̀pa ogun èmèrè gbogbo àtẹ̀pa àtẹ̀pa àtẹ̀wó àtẹ̀pa àtẹ̀pa yìí ló ń pariwo léraléra tó sì ń mi orí rẹ̀ tó sì ń jẹ ẹsẹ̀ mọ́lẹ̀. nígbà tó ṣe sàá díẹ̀ atẹ́gùn bẹ̀rẹ̀ sí ní fẹ́ aṣọ ojú fèrèsé ìyàrá rẹ̀ ní kíkankíkan. Maria sáré lajú pẹ̀lú ìbẹ̀rù ló fi bẹ̀rẹ̀ sí ní wọ̀tún tí ń wòsì nínú ìyàrá rẹ̀ bó ṣe ń wọ̀tún bó ṣe ń wòsì bẹ́ẹ̀ ni àwọn àbẹ́là yìí ń kú pi lẹ́yọ kọ̀ọ̀kan. ẹ̀rù tún bà Maria gidi gan. lẹ́ẹ̀kan náà ní kọ́kọ́rọ́ tó wà lẹ́nu ilẹ̀kùn ìyàrá rẹ̀ yí bí ìgbà téèyàn fi ọwọ́ yí kọ́kọ́rọ́ yìí. jìnnìjìnnì tún bò Maria ó sì bẹ̀rẹ̀ sí ní gbọ̀n. àṣé ìyá àdúrà ò tiẹ̀ lè. lẹ́ẹ̀kan náà ní ilẹ̀kùn ìyàrá rẹ̀ ṣí lójijì àyà Maria já pra bó ṣe wọ ẹnu ọ̀nà lórí omi Tòkunbọ̀ tó fi ọwọ́ gàdí. pẹ̀lú ìyàlẹ́nu ni Maria ṣe pariwo orúkọ rẹ̀ yìí pé Kíkẹ́. Tòkunbọ̀ dáhùn ó ní Maria kí ló dé tó fẹ́ mọ fi tiẹ̀ dí ara yòókù lọ́wọ́ kí ló dé tí wàhálà sùn jẹ́jẹ́ rẹ̀ tó fi ń lọ jí iná. Tòkunbọ̀ nawọ́ sí àwọn àbẹ́là àti tùràrí tó tàn sílẹ̀ ó ní kí ni gbogbo àwọn ìranù yìí. Maria dáhùn ó ní ìranù ṣé àdúrà tí mò ń ṣe ni ìranù. Tòkunbọ̀ dáhùn ó ní àdúrà irọ́ wo ló ń ṣe kiri o gbàdúrà fún ara rẹ̀ kó o tọrọ owó kó o tọrọ àrísìkí àti ọkọ gidi lọ́wọ́ Ọlọ́run ọba àwọn ẹ̀mí tó o lè lé ló wá fẹ́ máa lé kiri ó jẹ́ lọ ṣọ́ra rẹ̀ kí o má lọ wá ohun tó ń wá nídìí iṣu nídìí ewùrà. Maria dáhùn ó ní wòósùwò bí Tòkunbọ̀ àbí kí ni wọ́n ń pè ẹ́ èmi mọ̀ ẹ́ dáadáa èmi ni mo sì máa lé gbogbo ẹ̀mí òkùnkùn inú rẹ̀ jáde nítorí bíbélì tèmi sọ fún mi pé àyà yóò pa àlejò wọn yóò sì fi ìbẹ̀rù gbójó jáde níbi kọ̀lọ̀fín wọn. tó bá rí bẹ́ẹ̀ ní orúkọ omi Tòkunbọ̀ gé ọ̀rọ̀ mọ́ Maria lẹ́nu ó ní gbé gbogbo ẹnu burúkú rẹ̀ sọ́hùn jàre. Maria ti gbàgbé ìkìlọ̀ tí alàgbà ìjọ ṣe fún un. omi Tòkunbọ̀ ní bí wọ́n bá tiẹ̀ ní ẹran tó níwò ní ó kàn nípa ṣé bí ti ìgbín rẹ̀ wá ní ìbá dára kó o kúrò nídìí ìdò nítorí erémọdé lásán ni. èmi àti ẹ kò sí nínú sàwáù rárá ẹni tí ò wá tó nínà tó lọ ń dènà deni lọ́rọ̀ rẹ̀ àjẹkù ìyà ló máa jẹ. oníranù omi Tòkunbọ̀ pòṣé
ó sì fìbínú kúrò níwájú Màríà. Ìka ẹlẹ́mọ̀ mo rí wúrò mo ṣojú mi gbèrè. Ó sọ ní ìdádì tí ó lè sọ níyàn lódì. Pẹ̀lú ìyàlẹ́nu ni Màríà fi ń wo ìpàkọ́ Tòkunbọ̀ títí tó fi lọ tán. Ìṣe ló ń dàbí àlá lójú Màríà, ó sì ń wò yẹ̀lẹ̀yẹ̀lẹ̀ ní yàrá rẹ̀. Bí Tòkunbọ̀ ṣe kúrò lọ́dọ̀ Màríà, ìyàrá ọ̀dọ̀ àwọn òbí rẹ̀ ló gbà lọ tààrà tó sì lọ jí wọn. Nígbà tí àwọn òbí rẹ̀ rí, àwọn òbí rẹ̀ ní Kíkẹ́ lọmọ, kí ló ṣẹlẹ̀? Ó sùn ni. Omi Tòkunbọ̀ dáhùn ó ní, ẹ wá lọ wo nǹkan tí àǹtí Màríà ń ṣe lóru yìí. Kí ni? Làwọn òbí rẹ̀ sáré bèrè tí wọ́n sì dìde ní wàràwàrà tí gbogbo wọn sì kọrí sí yàrá Màríà. Bí wọ́n ṣe dé yàrá Màríà, Omi Tòkunbọ̀ nawọ́ sí gbogbo àbẹ́là àwọn tùràrí tí Màríà tàn kalẹ̀. Ó ní, dádì, mọ́mì, ẹ wò ó. Bàbá Tòkunbọ̀ dáhùn ó ní, what? Kí leléyìí nínú ilé mi? Ọjọ́ òní pálapàla yìí bẹ̀rẹ̀. Màríà dáhùn ó ní, yes sir, mo fi ń ṣàdúrà ni. Ṣé kẹ́ dáhùn ó ní, àdúrà? Kí ni ìranu yìí? Àbẹ́là pupa, àbẹ́là blue àti dúdú. Yé, mo dáràn. Màríà dáhùn ó ní, yes ma, mo fi ń lé àwọn ẹ̀mí òkùnkùn jìnnà ni mà. Bàbá Tòkunbọ̀ dáhùn ó ní, ṣé nínú ilé bàbá rẹ àbí? Tí ẹ̀mí òkùnkùn kan bá ń lé ẹ kiri, wàá dẹ̀ gba abúlé yín lọ. Ó fẹ́ gbalé lọ́wọ́ mi àbí? Màríà ní, rárá sà. Bàbá Tòkunbọ̀ pe Tòkunbọ̀. Ó ní, my dear, lọ bu omi wá fún mi jàre. Tòkunbọ̀ ní, yes daddy. Tòkunbọ̀ sáré wọ balùwẹ̀ tó wà nínú yàrá Màríà lọ. Tòkunbọ̀ padà jáde pẹ̀lú omi nínú ike. Ìyá Tòkunbọ̀ sì gbà á lọ́wọ́ rẹ̀. Ó sì ń bu omi pa àwọn tùràrí tó ń ṣe èéfín yìí. Bí ìyá Tòkunbọ̀ ṣe ń pa wọ́n, bẹ́ẹ̀ ló ń sọ báyìí pé ìmọ̀ràn Màríà kó dòfo nínú ilé yìí. Òògùn Màríà kó bàjẹ́. Bàbá Tòkunbọ̀ fa Tòkunbọ̀ sẹ́yìn pé má jẹ́ kí òórùn burúkú kó sí ẹ lára jàre. Ìyá Tòkunbọ̀ pa gbogbo tùràrí yìí kú fínfín. Ó sì ju ike omi sílẹ̀. Ó wá fi ẹsẹ̀ gbá gbogbo àbẹ́là yìí ṣubú lọ́kọ̀ọ̀kan. Bàbá Tòkunbọ̀ ní, ẹ jẹ́ ká lọ sùn. Ó sì sọ fún Màríà yín pé ó di àárọ̀ ọ̀la fún èmi àti ẹ̀. Bí àwọn òbí Tòkunbọ̀ ṣe pẹ̀yìn dà tán, Tòkunbọ̀ yọ ahọ́n sí Màríà, ó sì ṣọ̀yìnyín sí i. Bí wọ́n ṣe bọ́ síta tán ni Màríà pa ilẹ̀kùn dé, ó sì mì orí rẹ̀. Ó wá lo oríkì bàbá Kórèdé ń pé à ń torí ọ̀jájà, ọjà níta níjà lẹ́yìn kùlé òun. Ó sì bẹ̀rẹ̀ mọ́lẹ̀, ó ń ṣa àwọn àbẹ́là rẹ̀ nílẹ̀. Ẹni bá mọ̀ kó wí òróró láyé, ayé yìí tójú sú ni. Bí ilẹ̀ ọjọ́ kejì ṣe mọ́, bàbá Tòkunbọ̀ pe Màríà sí yàrá àgbàlejò rẹ̀. Ó sì sọ fún Màríà yín pé kó lọ palẹ̀ mọ́ gbogbo ẹrù rẹ̀, kó wá gba owó oṣù rẹ̀, kó sì mọ bá tiẹ̀ lọ. Ní kíá ni Màríà fìkúnlẹ̀ gbé tó sì ń bẹ̀bẹ̀ yín pé ẹ ṣàánú mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Omi Tòkunbọ̀ náà bá Màríà bẹ̀bẹ̀ yín pé kí bàbá tòun dáríjì. Bàbá Tòkunbọ̀ dáhùn yín pé ọjọ́lá ọmọ mi ni o, bí kì bá ṣe ti bébì mi ni, òní ló bá kúrò nínú ilé yìí. Ṣùgbọ́n ọjọ́kíjọ́ tó o bá tún dánrú pálapàla yẹn wò nínú ilé mi, bí ìyá mi sọ̀kalẹ̀ wá látọ̀run wá bẹ̀ mí, mi ò ní gbọ́, bẹ́ẹ̀ ni mi ò ní gbà. Màríà ní, ókè sà, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ sà. Bàbá Tòkunbọ̀ ní, bẹ́tà, kóra rẹ kúrò níwájú mi jọ̀ọ́, ó fẹ́ sọlé mi di ilé wòlíì àgbà. Kí gbọ́dọ̀ gún akẹ̀tẹ̀ fàyà, Elédùà yọ mí nínú ewu. Lẹ́yìn eléyìí, Màríà kò lè lọ ròyìn ohun tójú rẹ̀ rí fún wòlíì ìjọ wọn mọ́, nítorí ìkìlọ̀ tí wòlíì ṣe fún un tó kọ etí ikún sí i. Ó wá pinnu lọ́kàn rẹ̀ yín pé òun yóò mọ fi ara ní Tòkunbọ̀ ní gbogbo ìgbà tí àwọn òbí rẹ̀ kò bá ti sí nílé. Ẹ wá gbà mí lọ́wọ́ Màríà báyìí. Ṣé Màríà ti gbàgbé ìwé mímọ́ tó sọ yín pé ìbùkún ni fọ́mọ ọ̀dọ̀ tóun náà fọgbọ́n ṣe ni? Bó ṣe di ẹ̀yìn ọjọ́ kẹta tó kù Màríà àti Omi Tòkunbọ̀ nìkan nínú ilé, Màríà bá lọ mú igi ìnulẹ̀. Ó lọ sí yàrá àgbàlejò níbi tí Tòkunbọ̀ ti jókòó tó ti ń wo ẹ̀rọ amóhùnmáwòrán, ìyẹn TV.
Màríà bẹ̀rẹ̀ sí ní nu ilẹ̀ tí kò dọ̀tí. Ó nulẹ̀ yìí lọ síbi tí tòkunbọ̀ jókòó sí. Bó ṣe ń nulẹ̀ lọ bẹ́ẹ̀ ló ń nulẹ̀ bọ̀ níwájú tòkunbọ̀ tó sì ń kùnrin pé ìjà ńlá la ó fè níjà, ìjà ńlá la ó fè níjà. Oṣó ilé ẹ lọ múra ogun, àjẹ́ ilé ẹ lọ múra ogun, emèrè ilé ẹ lọ múra ogun. Jésù olórí ogun ń bẹ lẹ́yìn mi. Ẹni bá fojú dogun abogun lọ. Bí Màríà ṣe ń kùnrin yìí níwájú tòkunbọ̀ ló mú jójó tó sì ń nawọ́ sí tòkunbọ̀. Jẹ́jẹ́ ni wàhálà sùn tí Màríà fẹ́ lọ jì. Màríà ń tọ́jà ọmọọba Olúwẹ̀rì. Nígbà tí Màríà rí pé tòkunbọ̀ fún òun lésì kan, ó lọ bá tòkunbọ̀ níbi tó jókòó sí. Ó ní, dìde níbẹ̀ yẹn, mo fẹ́ nu bẹ̀. Tòkunbọ̀ dáhùn ó ní, but ẹ sá rí pé mò ń wo TV lọ́wọ́ àti pé gan ilẹ̀ tẹ́nu yìí ò dọ̀tí náà. Màríà ní, ìgbà náà ń kọ́, wò ó, àwọn òbí rẹ ló lè mọ pàṣẹ fún, ó lè pàṣẹ fún èmi torí pé ọmọ aláṣẹ lèmi. Òkùnkùn paraku nìwọ, ìmọ́lẹ̀ sì ni èmi. Òkùnkùn kan kò sì lè borí ìmọ́lẹ̀ láéláé. Nínú ilé yìí wàá gbà. Tòkunbọ̀ dìde, ó mi orí rẹ̀. Ó ní, àǹtí Màríà, kí ni mo ṣe fún yín gan-an tẹ́ ẹ fi ń fi ara ni mí nínú ilé bàbá mi? Ẹ jẹ́ lọ ṣọ́ra yín kí n má lọ bínú sí yín. Bí Tòkunbọ̀ ṣe fẹ́ kúrò níwájú Màríà ni Màríà fà á padà tó ní, wò ó, kò sí ohun tí wàá fi mi ṣe. Kó o ní ẹyẹ 9, màá gé ìyẹ́ apá rẹ dànù. Bí o bá gbé iná sórí, màá sọ ọ́ kalẹ̀, màá bomi pa á. Tòkunbọ̀ dáhùn ó ní, ẹ dúró nà, ṣé wọ́n rán yín sí mi nì? Àbí kí ni mo rà nígbà yín gan tí mi ò sanwó? Màríà dáhùn ó ní, èmi mọ̀ ẹ́ ju àwọn òbí rẹ lọ, wàá ríran wò, emèrè ọmọ. Màríà fi ara gbá Tòkunbọ̀, ó sì jáde síta. Màríà ti gbàgbé ìkìlọ̀ tí alàgbà ìjọ wọn ṣe fún, ó sì ti ń kọjá àyè rẹ̀ báyìí. Ẹ máa ṣọ́ra, ẹ máa ṣọ́ra o, ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ o. Omi Tòkunbọ̀ pàtẹ́wọ́, ó sì sọ sínú ìpè, ẹ gbà mí lọ́wọ́ kinní yìí kẹ̀, èmi. Ṣé ọmọ yìí kù síbì kan ju yín pé ó jẹ́ àkàndá Elédùmarè ni? Àṣé àkàndá ọmọ ni Màríà náà tó fi ń lépa ọmọọba Olúwẹ̀rì. Omi Tòkunbọ̀ ní, kí lọmọ yìí gbójúlé gan? Àbí ó lérò yín pé òun lágbára kan ni? Ó dáa o, kánnakánná ti wá na ọmọ ẹ̀gà báyìí. Ìjà ń bọ̀. Ẹ̀yin aráalé, ta ni ó borí ìjà yìí nínú Màríà àkàndá Elédùmarè àti Omi Tòkunbọ̀ ọmọọba Olúwẹ̀rì? Ẹ já fìpàdé sí ọ̀túnla lórí àkọ́tún ètò. Àní gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń darapọ̀ mọ́ wa lórí YouTube, mo dúpẹ́ pé òkun lọ́wọ́ yín o. Ẹ ṣeun, ẹ kú fẹ́. Gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ ti darapọ̀ mọ́ wa lórí YouTube, ẹ lọ orí YouTube, ẹ tẹ Ohun Ìfẹ́ Sọmídà TV. Bó bá ti gbé e wá fún yín, ẹ tẹ sàbọ̀nè, ìyẹn ibi pupa tó wà níbẹ̀. Ẹ ti darapọ̀ mọ́ wa nìyẹn. Bẹ́ẹ̀ bá ti ń wo àwọn fídíò yìí, ẹ mọ tẹ láìkà, ìyẹn bí àtàǹpàkò tó gbẹnu sókè ń bẹ̀. Kẹ́ ẹ tó mọ bá wa pín kiri. Gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ fẹ́ ràn wá lọ́wọ́ lórí ètò yìí, à ń retí ìrànlọ́wọ́ yín o. Kẹ́ ẹ bá lè máa wò wá direct nínú ilé yín, ìyẹn lórí ètò yìí. Kí gbọ́dọ̀ gún akẹ̀tẹ̀ fàyà, Elédùà yọ mí nínú ewu. Ẹyẹ agbè mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹyẹ àlùkò mi ṣetán rèlú ìkosùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mi máa fẹlẹ́ ìṣèlọ́lọ́jọ́ tèní. Mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi, mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá, ẹ̀yin ní mọ̀ bá, ọ̀bẹ níbẹ̀ ṣọ́ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò. Ẹni tó bá ní mọ́bọ̀ òun ní ní débà o. Muhammadu Akówódé bàbá Kórèdé tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́ Sọmídà, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò, kì í ṣe tekú kì í ṣe tàrùn. Ìpàdé mi àti yín ó tún dọ̀túnla. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn, àbẹ́ ẹ fẹ́ kí n tọ́ yín sọ́nà bẹ́ẹ̀ ṣe darapọ̀ mọ́ wa lórí YouTube, àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí, ẹ pè mí sórí nọ́mbà tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó, +229 97 74 76 51.
gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti fi nǹkan àwẹ̀ ránṣẹ́ sí ohun ìfẹsọ̀mídà mo dúpẹ́ lọ́wọ́ yín o. ẹ̀yin náà tẹ́ ẹ ti fi nǹkan àwẹ̀ ránṣẹ́. nǹkan àwẹ̀ àti nǹkan ọdún ni mo fẹ́ gbà lọ́wọ́ yín. títí ọ̀túnla tátùmọ̀ pàdé. mi ò fi yín sínú ìbànújẹ́ o. mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. ó dàbọ̀. ó ṣe mí kò ṣọ̀kọ̀ orí ẹ̀dẹ̀ bínú ó sùn lẹ́lẹ̀ àgbà nígbà mi.